èmi ò pé Yorùbá nation mọ́ èmi ọmọ pé Oòduà nation. èmi lọ pé kémi ọmọ ṣe security kí mo lé Fúlàní kiri inú gbó ntèmi ń tẹ́lẹ̀ kó tó kọ̀ǹfìsì mi pé ká ṣe pé ká kúkú pẹ̀lú. mo dẹ̀ jọyìn bàbá ṣé wàá gba nǹkan tó ti ń ṣe wàhálà látọdún tí èsì bí ọgbọ̀n ọdún àwọn tó ń ṣe wàhálà rẹ̀ rèé ṣé wàá lé wọn kó ń bẹ́ẹ̀ ni mo fẹ́ mọ pàṣẹ ń bẹ̀ èmi ò lágbára ń bẹ̀ ohun tí wọ́n bá àwọn tó ní nǹkan wọn rèé èmi kàn jẹ́ bí ọmọ fún wọn láti dìfẹ́ yẹn pé tán bá kójú wa kémi ọkọ àlùjọ pa wọn èmi wà fún nìyẹn. wọ́n wá ní àwọn change ẹ̀ sí Yorùbá nation bọ̀ tí ọlá pé ìdùnnú tèmi bá kù lọ́dọ̀ bàbá wa Ọọ̀ni lénìí pẹ̀lú bí bàbá yẹn ṣe ṣàpọ́nlé mi tó ní kí wọ́n tan kámẹ́rà mo fẹ́ pé báyà bàbá òní apá kámẹ́rà kẹ́ni kankan mọ̀ pé mo wá dọ̀ rẹ̀ bàbá òṣèré ọ̀hún kẹ́fún rẹ̀ tan kámẹ́rà ká gbogbo náà fi pé ẹ fídíò rẹ̀ tí gbogbo àgbáyé mọ̀ pé ọmọ wá sọ́dọ̀ bàbá rẹ̀ àlùbáríkà bẹ́ẹ̀ èmi nínú ọkàn tèmi Oòduà nation tèmi ọmọ pè yẹn àtàwọn olólùfẹ́ tí wọ́n bá nífẹ̀ẹ́ tèmi èso tí olórí wa pátápátá àti igbákejì rẹ̀ tó jókòó yẹ o ṣùgbọ́n èmi nínú ọkàn tèmi Oòduà nation tá à ń pè tẹ́lẹ̀ lèmi ọmọ pé Christian